ẹlẹ́kẹ̀ẹ́ta ọpẹ́ baba mudirul markaz aba wọn náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ìpè Ọlọ́run ní lásìkò wọn inú àwọn tí ó bá wọn ṣiṣẹ́ tíṣẹ́ ó fi lọ inú àwọn tó bá baba mudiru ṣiṣẹ́ ń bẹ lọ́fíìsì baba mudiru tó sì ní ipò ńlá lọ́fíìsì náà tọ́fíìsì náà padà wá di wípé ọ̀dà àga tiẹ̀ gan ọ́fíìsì tiẹ̀ gan kọ́ wà lọ́tọ̀ má wulẹ̀ jòkólẹ̀ bí àga tèmi má wọ́n bá ti ń béèrè wàsíìrù dà ẹni ọ́fíìsì ti wàsíìrù nù ní òun náà ni baba Adamu Yahya wazirul markaz ọba tó ní àsìkò yín pẹ̀lú baba mudiru dùn báyìí ọba tó lásìkò yín àti baba alágége tó ní dùn báyìí tọ́lọ́hun ò sì ní kí àsìkò náà bàjẹ́ ọlọ́hun ò sì ní kásìkò náà dàrú ọlọ́hun ò lásìkò náà dàrú baba mudiru náà dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run àwọn abẹ́yìn gangan dúpẹ́ pípẹ́ ọlọ́hun ò ní kí ẹ̀yà tìyín lọ́tọ̀ pé àfáà mi ó lọ lọ́tọ̀ èmi náà lọ lọ́tọ̀ ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni ó sọnù lọ́wọ́ wa ọ̀pọ̀lọpọ̀ nǹkan ló sọnù lọ́wọ́ wa ní markaz ọ̀pọ̀lọpọ̀ product ló sọnù lọ́wọ́ wa tá a sì rántí wípé ó bọ́lẹ̀ kódà àtún wa rántí pé ó bọ́lẹ̀ rántí pa aṣọ nǹkan nù àdúgbò lágbẹ́jà ṣe tó yìí àbí ọba sí máa ara mudiru kò pé kò sí àwọn ọdún ẹ̀ ti lọ tá àti ẹ̀rántí wọn mọ́ ẹ̀yin nìkan ni bí ẹ bá bọ́ a ní vili rẹ̀ àmọ́ wípé àwọn kan pé ẹlòmíì ó lè jẹ́ pé owó ló ní tí fi wúlò bàtà sí nídìí owó rẹ̀ bàtà bá ti nídìí owó ẹlòmíì ó lè jẹ́ pásọ ọlọ́mọ àwọ̀ ọ̀tún ẹlòmíì lè máa sọ́wọ́ dáadáa pé eléyìí ó fìtì ká lọ́mọ tó wà ní bàtà nídìí aṣọ rẹ̀ àgbọ́yé bàbá ìta nídìí náà ni kí ni ẹni yìí fẹ́ contribute sí iṣẹ́ markaz inú mímọ́ kí lẹ́ni yóò fi dá sí iṣẹ́ markaz irú ẹni tọ́lọ̀ ń bá wa ṣe báyìí bọ́ bá wa já kúò èèyàn mọ̀ wípé nǹkan kan já àmọ́ ẹ̀ ní já bàbá wà ní já sá Ọlọ́run ò wá já yín lẹ́yìn bàbá mudiru Ọlọ́run ò já yín lẹ́yìn bàbá alágége lánàá kò tún wá já yín lẹ́yìn wọn lónìí àwọn ṣàdúrà wípé Ọlọ́run ò ní fi kú já yín lẹ́yìn wọn àwọn ṣàdúrà kọ́ lọ́mọ́ fi kú já yín lẹ́yìn bàbá kò sì ní fi kú já bàbá mudiru lẹ́yìn tiyín náà kò ní já yín lọ́wọ́ tiwa ọ̀wá ní já wa náà lọ́wọ́ tiyín náà alibarikola Muhammadu rasulullah wala sallallahu alaihi wasallam iṣẹ́ tí ẹ̀ ń ṣe ní markaz tó fi lẹ́tọ̀ọ́ sí wàzírù sí kan fún yín lóye wàzír ẹlòmíín ní yóò bàbá mudiru bá ti ààrẹ ní tí ó fún wàzírù mọ́ tàbá alẹ́ ní tí wọ́n fún wàzírù mọ́ ṣé Adamu Yahya lọ́wọ́ kù tó wọ́n fún wàzírù ìmọ̀ fún tọ̀hún lẹ́sẹ̀ wípé kọ́sà àwọn tí wọ́n bá lẹ́tọ̀ọ́ sí wọ́n bá fẹ́ jẹ wàzírù wọ́n nominate wọn kálukú. ọ̀dà àwọn candidate tiẹ̀ fàfà tiẹ̀ náà kún. wọ́n wá nominate wọn kó kálukú ó gba fọ́ọ̀mù wọ́n wá fa fọ́ọ̀mù wọ́n wá sẹ́ẹ̀tì ẹ̀ fún kálukú. wọ́n wá sẹ́ẹ̀tì ẹ̀ sáà fún kálukú. ẹni tó bá ti wá páàsì. òun láwa gbé wàsíù fún. àwa tiẹ̀ tí rẹ nìkan tí ó gbà fọ́ọ̀mù. kò ṣe dá wa lójú páàkù ló dá wa lójú pọ̀ lè wọlé àfáà rẹ̀ ò lè wọlé. lè rí ìgbò kankan. lè rí ìgbò kankan. àwọn ò lè rí. lè rí ìgbò kankan. so Ọlọ́run fún rẹ̀ ló yàn yín. lóye wazirul markaz. tí ó sì látakò kankan. tó ní tí baba mudiru bá ti stamp báyìí. pa agbọ̀wọlé. Ọlọ́run ti stamp rẹ̀ nánu. èyí ó sì máa rí inú ayé rẹ̀ pé ṣé mudiru ti fọwọ́ sáyé rẹ̀ náà. ó ti fọwọ́ sí. wàláhì Ọlọ́run ti fọwọ́ sí náà. automatically Ọlọ́run ti fọwọ́ sí. tọ́lẹ̀ ní tí ọba máa pé Sheikh Adamu tànáhùn náà ní bẹ́ẹ̀ ntẹ́lómi ò tí màdìsí ti ń dààmú ayé rẹ̀ nu. kò tí máa pé bàbá tànáhùn òun sọ lẹ́nu rẹ̀ pé àgbà sí Adamu ti kú èmi sì máa sọ pé sí Adamu ò kú. àbó ò kú. ebi Al-Qur'an tó látà sábàánà alladhina qutilu fi sabilillah bal ahya'hum inda rabbihim yurzaqun ara rísíkù tọ́lọ́hun ń ṣe fún Sheikh Adamu náà ni bàbá mudiru yìí. àrísíkù ajé Adamu ni bàbá alágége tóní. náà bàbá tóní yìí náà. ntọ́ bá ti wá aṣọ pé òun fọwọ́ sí. ntọ́ bá ti lóun fọwọ́ sí. ọba tàná ti fọwọ́ sí. Ọlọ́run sì ti fọwọ́ sí náà nù ni. òun náà ni oyè wazirul markaz. òun ni bàbá wazirul markaz. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ manhaji Sheikh Adam. tọ́ èyí tá ń fa ọ̀rọ̀ manhaji bàbá
manhaju markaz ọ̀pọ̀ èèyàn ẹlòmíì gan pè mí pé àwọn ṣe àwọn àtàyè ṣe Jakmal èèyàn gbọ́dọ̀ tí ń ṣẹlẹ̀ ní kò sí ní tí ṣẹlẹ̀ tẹ́ yìí sábà sọ sí ọ̀rọ̀ manhaju tí Sheikh Adamu Yahya dálẹ̀ yìí ọ̀rọ̀ manhaju yìí a gbọ́ nǹkan kan kí ẹ̀yàn wí nǹkan kan sí. a gbọ́ nǹkan kan lẹ́nu tí yín. mo wá fẹ́ fèsì fún àwọn tí ń wí bẹ́ẹ̀. èsì wa ṣe wá dé báyìí. Ṣe Ọlọ́run wa ní kéésì yóò tó. èsì wa tó fọ̀ báyìí. torí wájú ẹni tí ó gbé manhaj kalẹ̀ náà ni. àwa yìí. iná la wà yìí bẹ́ẹ̀ láti wá fèsì náà. ibẹ̀ lọ́rọ̀ ti dùn sọ. èsì náà ni wípé ìjọ tí Maulana Sheikh Adam. àbáwá àgbàlá gègé tàná. tí wọ́n gbé markazi kalẹ̀. jọ́jú bàbá gbé markazi kalẹ̀. wọ́n sì gbé manhaj kalẹ̀. bàbá sì gbé manhaj wọn kalẹ̀. sílábọ̀sì mi rèé. ilé kéwù mi ní ọ̀nà mi ní. bí mo ti fẹ́ ṣe é rèé. wọ́n sì fi gbogbo àwọn nǹkan tí wọ́n fẹ́ gbogbo tó fẹ́ ṣe bàbá fi kalẹ̀. wọ́n fi gbogbo ẹ̀ síbẹ̀. wọ́n fi gbogbo ẹ̀ bẹ́ẹ̀. ọ̀wá sẹ́yìn ọ̀kan tí Sheikh Adamu orí ṣe nu gbogbo tí wọ́n láwọn fẹ́ ṣe tí wọ́n fi kú. gbogbo tí wọ́n fẹ́ ṣe tán fi kú lé kéwù wọn gbogbo ẹ̀ ni wọ́n rí ṣe kán tó kú. gbogbo ẹ̀ ni wọ́n rí ṣe. gbogbo ẹ̀ ni wọ́n rí ṣe. wọ́n láwọn fẹ́ kí ìbádọ̀ wà. wọ́n láwọn fẹ́ kí ìbádọ̀ wà. ó wà ńbẹ̀. ó wà markaz. wọ́n láwọn fẹ́ kí akọ akhlaq bá a ti wùwà. bá a ti wùwà bá a ti daniwa. ní àwùjọ Islam. wọ́n kọ́ ńbẹ̀. wọ́n kọ́ markaz. tarbiya bó la ṣe tọ́ ọmọ. bó la ṣe tọ́ ọmọ sójú ọ̀nà Islam. tí fi bá àwùjọ mu. tí fi bá àwùjọ mu. wọ́n kọ́ ńbẹ̀. wọ́n kọ́ ńbẹ̀. àyè bẹ́ẹ̀ kọ́ ni. dáadáa. wọ́n sì tún kọ́ wọn ní mímọ̀. mímọ̀. bí wọ́n ti bá wọn àfa tí ń bẹ ní kharij. àwọn àfa tí wọ́n jẹ́ external. wọ́n sì máa bá wọn mu. ni wọ́n ti máa bá wọn mu. wọ́n là ń sọ̀rọ̀ hadithu ma ulama ila hadith làwọn bàbá wa ìmáàmù wọ́n fi hàn àwọn bàbá wa professor wípé tíra hadithu ma ulama ila hadith yìí ó ti wọ alamu islami. ó ti wọ alamu. ó ti wọ́n kí ni. cartoons ìbóhùn lèmi ọ̀ máa sọ. maktaba alamiya ó ti wọ́ àwọn ẹnìkan lọ́wọ́ sọ fáwọn pé àwọn bátírà àwọn ibi tó jìn ẹni abáṣe ti bátírà rẹ̀ ń bẹ̀ ó ń tọ̀ òun ti dàáfà gbogbo ayé. ọgbọ́. ayakunla tí àáfà ti àbá l'Abuja. ó ti dàáfà gbogbo ayé. aranti Sheikh Adam ara manhaj Sheikh Adam ni. arojú ọ̀dọ̀ abalagége. ìyẹn gbọ́dọ̀ èmi ò sọ pé ntí bàbá ń sọ ni pé ìyẹn gbọ́dọ̀ mọ manhaju al-ilmi manhaju at-tadrisi manhaju al-akhlaqi manhaju at-tarbawi wa da'wi gbogbo ntẹ́mi rò wípé. bó ti rí nù. bọ̀ ntí ó jẹ́ kémi dá sí ni wípé baba Sheikh Daoud. baba wa gba Sheikh Daoud. tí Maulana Sheikh Adamu Yahya ń bá wí tán sọ fún wípé manhaji Sheikh Adamu yìí ká má gbàgbé ẹ̀ fa. ẹ má jà gbàgbé ojú ọ̀nà àfa wa o. èmi rí wípé baba Sheikh Daoud náà wọ́n mọ manhaji Sheikh Adamu torí wípé wọ́n mojú ọ̀nà babalágége. Sheikh Adamu ló kọ́ wọn báyìí. Sheikh Adamu ló kọ́ wọn. bàbá tí ń pèpè fún manhaji Sheikh Adamu ló kọ́ wọn báyìí. direct làwọn náà gbà. ọmọ lèmi. ọmọ la wa. Agodi lèmi ti ké. Agodi bàbá ti ké. ọgbọ́n ayakumullah. èmi tí mo wá kéwú lókè Agodi kọ́ wọn máa dákọ̀ manhaju Sheikh Adamu níbẹ̀ ni kémi wá nígbà náà yín dà sí tó ọkọ̀ bí mi ni pé sọ ọmọ ń tà ń wí ni tó sojú rẹ̀. wọ́n débẹ̀ ọkẹ́wú mẹ́. ọmọ hàn ngbà àwọn òṣìṣẹ́ máa wí pé tí wọ́n wí òun kò yé mi àwọn ni àwọn Yorùbá máa wí pé àtẹ̀pọ̀ àti àrẹ̀pọ̀ wọ́n làwọn náà tó fi ń nuwọ́. àwọn alámọ̀tánjọ́ fi ń nuwọ́ ọmọ kí wà fún àwọn ni. baba Sheikh Daoud àwọn gbọ́. ẹni tí ń sọ mọ tí ń wí. wọ́n mọ tí ń wí ẹni tí ń gbọ́. baba Sheikh Daoud mọ tí wọ́n gbọ́. wọ́n mọ tí wọ́n gbọ́. àwọn ọmọ. ó ti bá wọn àfa wa sì ni wọn. àfa wa ni wọn. ìwọ̀n abalọ́mọ kéwú máa sáré kó sáàrin àfa méjì. àfa wa méjì. ọba kó sáàrin wọn wọ́n tẹ ọmọ kéwú mọ́lẹ̀ wọn ò ní rí ma fínfínfín tó lọ́jà wọ́ dákẹ́ la wá fi ń wò wọn àwa kan ń ṣàdúrà ni pé Ọlọ́run jẹ́ àwọn àfa àwọ̀ gbọ́ra wọn yìí o. Ọlọ́run jẹ́ àwọn àfa àwọ̀ gbọ́ra wọn yìí o. Ọlọ́run sì ti ṣe àwọn àfa àwa sì ti gbọ́ra wọn yìí. baba Sheikh Daoud ti sọ̀rọ̀ pé báyìí ẹni wọn bá lóun ń bú Sheikh Adamu Yahya. wọn bú baba Wazirul Markaz ni ń bú. ọ ti ń bú Markaz. baba Sheikh Adamu Yahya. àwọn náà tún ṣàdúrà fún Sheikh Daoud. láfta gbogbo èyí wọn kẹ́nìkan adé kọ́ wá nígbà náà wípé òun bú Sheikh Adamu Yahya pé manhaji tá a ti mọ̀ akọ bí n pé n bolo ti ké. tálàfà tiẹ̀. tálàfà rẹ̀. àbá àfa Markaz kan ti bá ní kẹ́nìkan tó máa sọ̀rọ̀ manhaji. wọ́n nígbà náà manhaji òun tó fẹ́ da òun tó fẹ́. àbí àfa àwọn wípé sọ́mọ Sheikh Adamu tó bá ti lóun mọ̀ òun náà gbọ́dọ̀ mọ̀
ntí Sheikh Adamu Yahya ń wí. ó gbọ́dọ̀ mọ̀, ó gbọ́dọ̀ gbọ́ yé. ó gbọ́dọ̀ wá kún wa wípé ntí Sheikh Adamu Yahya wí o bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àṣẹ. bẹ́ẹ̀ ni ẹ jẹ́ àṣẹ. torí wípé ńgbà Sheikh Adamu inú manhaj Sheikh Adamu náà ń tasawuf. inú ẹ̀ ń tasawuf. àmọ́ bàbá ò gbé léjú. bàbá ò gbé léjú. ọgbọ́ wọn sì tàtọ́ rò kàmọ́ wọn sì tasawuf. kí náà ń pè ní tasawuf. tasawufu. bàbá ní sa'amuni sufiyan. bàbá ní wàhánà sufiyu ma dama tasawuf ittiba'an lil kitabi wa sunna bí Sheikh Adamu ti wí nánu. ọba yẹ pé tasawufu alukurani àti sunna nabi wọn gbé tasawufu Sheikh Adamu ní ọ̀dà sufi ni mi. àmọ́ tó bá ti khalafa méjèèjì ni mo jáde kú láàrin yìí. tọ́ba yẹ pé sufi tí Sheikh Adamu ṣe ló ń kálukú wa náà ń ṣe lónìí ní sẹ̀sẹ̀ máa béèrè mọ́níyàjò ní mọ́níyàjò Sheikh Adamu. gbọ́ ní sẹ̀sẹ̀ máa béèrè. níwùlẹ̀ máa ṣe fanfa. tọ́ ẹ̀mí wá wò pé mọ́níyàjò Sheikh Adamu yọ̀rọ̀ kó yẹ kó di wàhálà. kò yẹ kó di wàhálà. ó ti yé báwọn àwọn àgbààgbà méjì làwọn ń bára wọn sọ. àwọn náà ń fi nǹkan hara wọn. èwo ń tiwa. èwo ń tiẹ̀. dápẹ́ à ń dá sí yìí. alápá ń dá sí. ntọ́fà ti ìgbà mi ń bẹ tọ́já sí wípé béèyàn bá lóun mọ ọ̀rọ̀ sọ tọ́ọ̀ bá mọnú ilé ọ̀rọ̀. tọ́ọ̀ bá mọnú ilé ọ̀rọ̀. ẹ̀kún tọ̀hún lágọ̀ ẹlòmíì mọ̀ ọ̀rọ̀ sọ lóòótọ́ ọ̀dálẹ́nu ọ̀rọ̀. ọ̀dálẹ́nu ọ̀rọ̀. àmọ́ kò mọ ilé ọ̀rọ̀ bí tọ́rọ̀ ń gbé. ìyá sì gbọ́dọ̀ mọ ibi tọ́rọ̀ ń gbé. ìyá gbọ́dọ̀ mọ ilé ọ̀rọ̀. inú haku ni kí èèyàn dákẹ́ lásìkò tí ó yẹ kí èèyàn dákẹ́ ó fún ahọ́n rẹ ní haku rẹ nu. inú haku ni kí èèyàn sọ̀rọ̀ lásìkò tó yẹ kí èèyàn sọ̀rọ̀ ó fún ahọ́n rẹ ní haku rẹ haku méjèèjì náà làhán nídìí láti gbà láàfin sọ fáwọn tí ó máa ń pa ti ń jẹ́ manahaji wọ́n gbẹnu sọ̀hún. dákẹ́. wọn kálukú ọ dákẹ́ kọ́ gbẹnu yọ̀hún. bá ń sọ òye wọ. àwọn tí wọ́n ké direct ń bẹ. àwọn tí wọ́n ké direct. tí wọ́n mọ ti ń jẹ́ bẹ́ẹ̀. wọ́n mọ ti ń jẹ́ bẹ́ẹ̀. àwọn làwa fẹ́ kọ́ ti ń jẹ́ manahaji yẹn lọ́dọ̀ wọn ká mọ̀ káwa náà lè máa bó o láti tọ́. ó láti tọ́. ọjà atẹ́tí máa gbọ́n tí wọ́n ń wí. gbọ́n tí wọ́n ń sọ. àmì mi máa wí pé nínú manahaji Sheikh Adamu ni Sheikh Adamu Yahya wa. nínú manahaji Sheikh Adamu ni bàbá wa gbà. Wazirul Markaz ni baba wa. Nínú manhaj Sheikh Adam. Nínú manhaj Sheikh Adam. Maulana Sheikh Adam. Maulana Sheikh. La yakhafu fillahi lawmata la'im. Baba bẹ̀rù nǹkankan. Baba sì máa sọ nù. Baba máa sọ níbi ọ̀rọ̀ wọn. Nínú manhaj wọn. Nínú manhaj wọn. Baba ní wọ́n máa kéwù gbogbo tó bá dé tó bá bá àfa kan tí ń lòjọba mímà lọ́wọ́ níbì kan. Má jókòó ti lọ́rùn o lẹ́yìn ọmọ kéwù mi kó ń bẹ́ẹ̀ lọ́bọ̀ mi ilé Ọlọ́run fẹ́ manhaj tó dànù. Manhaj tó dànù. Mo sì máa pé yọ́ọ́ máa bẹ́nu ẹ̀ akérè àwọn mo ní yọ́ọ́ máa bẹ́nu èyí tí wọ́n ń wí. ọba ti débi kan tó bá bá àfa kan tí ń lo haraka ilmiya lọ́wọ́ àbí dàwíyà má bàa dùn. wọ́n jòkó ti lọ́rùn. wọ́n náà tún lọ bomi wa ardullahi wasi'a ilé Ọlọ́run fẹ́ Sheikh Adamu wí bẹ́ẹ̀ Sheikh Adamu ní àfa àtẹ bá ń wájú tó ṣáájú yín bọ́ bá ti máa ma bí bá ti ń wí mà ní ẹ má pẹ́ ẹ fẹ́ ẹ fi wọ́n lẹ̀ bẹ́ẹ̀ alibarika wọn ni ma wá táwọn àgbààgbà àfa wọn bàbá wí bẹ́ẹ̀ bàbá ní àfa tó bá jù yín lọ ẹ fún lọ́wọ́ rẹ̀ nígbà bàbá ka gbogbo ẹ̀ tán bàbá wa sọ pé tọ̀ lẹ́yìn eléyìí ẹni ó bá pè yín nínú ẹjọ́ ilé ìdí àgbọn wọn ti sọ bẹ́ẹ̀ lẹ́yìn èyún ẹni ó bá pè yín nínú ẹjọ́ ẹni bá sì pè yín lálìjánnà tó bá pè yín mọ́lẹ̀ ẹ̀rí náà fún un ìtumọ̀ ẹni ó bá pè yín nínú ẹjọ́ ní bá pè yín náà ẹni ọba bá ń bí o jòkó sí tí ọ wà pé ndekú ń bí ọ wà ní ọ gbọ́dọ̀ jí sí Ọlọ́run máa wọn náà gbọ́dọ̀ ọ̀rọ̀ fún wọn náà takò wọn náà dájú kọ òun ni Sheikh Adamu Yahya wọn gbóòrú ogun wọn ti fèsì rẹ̀ ń bí wọn wà lọ. wọn ti fèsì rẹ̀ ń bí tán wà. Ọlọ́run fi ní kí ṣe ó dúró. Ọlọ́run fi ní ṣe ó dúró aramani àjò àfa. aramani àjò àfa wọn nù. aramani àjò àfa wọn ni bó o láti sọmọ ọlọ́mọdé yẹn pẹ̀lú mímọ́. ọmọ ọlọ́mọ bó o láti sọ dé yẹn. ọ̀dà àbọ̀rọ̀ bá di wàhálà mímọ́ bó o láti jọ fà á. bó o láti jọ fà á. tájọ fojú òdodo múlẹ̀. tájọ fojú ojú òdodo múlẹ̀ pẹ̀lú mímọ́. aramani àjò nù. aramani àjò àfa wọn nù. aramani àjò Sheikh Adamu ni pé bàbá wa Sheikh Adamu ò ní rí ẹnìkan àbá àfa àkàtọ́lọ̀ ń bùn lẹ́bùn kan kọ́ máa wà sọ ntọ́lọ̀ ń fún bẹ́ẹ̀ ni Sheikh Adamu Yahya. bẹ́ẹ̀ ni bàbá wa Wazirul Markaz. kà bọ́lọ̀ ń bá fún la pé alágbájá yìí ntọ́lọ̀ ń fún rè. ntọ́lọ̀ ń fún ni. yóò sọ ibi ọba sì kù sí yóò sọ pé. yóò bá kù sí yóò sọ pé kù sí yìí. ibi ó kù sí ni ó gba manhaj yìí ó gba manahiju yìí. ó gba manhaju ta kálẹ̀ yìí. a lè kà á tán. a lè kà á tán ó pọ̀. bí wọ́n bá wa ń dá wa padà síbi manhaj náà láwa tá ń jẹ́ ọmọ Markaz. ẹ má gbàgbé ìpìlẹ̀ o. ká má gbàgbé ìpìlẹ̀. ẹ má gbàgbé ìpìlẹ̀. ká má gbàgbé ìpìlẹ̀. ká má gbàgbé ìpìlẹ̀. àfikún kálukú náà ọ̀yà tají kọ́ máa wá kí ni manhaj Sheikh Adamu. kálukú ló tají. o sì máa pọ́pọ́lọpọ̀ rẹ̀ abanu tíra Sheikh Adamu. abanu tíra Sheikh Adamu. bá a bá ń ka tíra wọn a mọ manhaj wọn. a mọ ojú ọ̀nà bàbá. Ọlọ́run kọ́ wọlé àníyàn tí ẹ fi ń ṣe. Ọlọ́run wọlé àníyàn tẹ́ ẹ fi ń ṣe tí fi ń da láyé.
yẹn bá sọ ọ̀rọ̀ kan jáde Ọlọ́run ọkọ ní ká màláíkà ó trace ẹ̀mí rẹ̀ náà. wà níyàn ó lè sọ. àníyàn ọba ìgbà níyàn pé mo kàn fẹ́ kí ayé ọmọ pé ń sọ̀rọ̀ ni. ọmọ pàwọn náà ń bẹ́ yín. mo fẹ́ kún ọmọ ni ó ti kú lọ́rọ̀ tí yín. ọ̀rọ̀ tí yín kọ́. kó tó di pé ó di òní tí ọ̀rọ̀ wa di pọ́ńtọ̀ yìí. kọ́wọ́ tó di pọ́ńtọ̀. nígbà tọ́rọ̀ le tó ṣòro sọ. nígbà tọ́rọ̀ le tó ṣòro sọ. tí àwọn àjẹ́ ń bẹ ńgbà náà. táwọn àjẹ́. tẹ́yìn sì ń bẹ ń kéke. tẹ́yìn ń bẹ ń kéke. táwọn àgbàlagbà ń bẹ tí wọ́n jẹ́ àjẹ́. táwọn àgbàlagbà ń bẹ àwọn jẹ́ àjẹ́ ńjọ́ náà. ìgbà wọn lẹ ti ń sọ̀rọ̀. ìgbà wọn lẹ ti ń sọ̀rọ̀. ìgbà wọn lẹ sì ti ń kọ nǹkan lẹ̀. àwọn lẹ ti ń kọ nǹkan kalẹ̀. ẹ ti kọ nǹkan míì tẹ́lẹ̀ mi ò rí pé ntọ́kọ yìí kò ní dọ̀là kò ní kọ́ mi mà. ntọ́kọ yìí kò ní kọ́ mi mọ́. ẹ gbọ́ wọn kálukú ọmọ lọ lè wárú tíra wọn. lè wárú tíra wọn. èyí tó ní máa nú. èyí tó ní máa. wọn kálukú ọmọ lọ lè wá. wọn lè wá. bẹ́ẹ̀ bá káwọn kí sẹ́ni tó kọ kí ni sóyè tó kọ mí lẹ́yìn rẹ̀. ó tó kọ tíra mi. ọmọ tó kọ mí lẹ́yìn rẹ̀. ọmọ tó kọ tíra mi. Ọlọ́run ti gbé yín kọjú eyín. Ọlọ́run ti gbé yín kọjú eléyìí ni. ẹ ti sọ̀rọ̀ ńgbà náà. ẹ ti sọ̀rọ̀ ńgbà náà. lásìkò náà. lásìkò tọrọ wọn. kí wá jẹ pé lónìí lẹ́sẹ̀ máa wá wípé jẹ́mi náà sọ̀rọ̀ kí ayé lè mọ̀ pé torí pé gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lónìí bá yín fìdí ọ̀rọ̀ ni. gbogbo ẹni tí ń sọ̀rọ̀ lóyìn bá yín fìdí ọ̀rọ̀ ni. gbogbo ẹni tí sì ń lùmọ̀ lónìí bá yín fìdí mímọ̀ ni. gbogbo ẹni Ọlọ́run ń ṣe wá sí lónìí bá yín fìdí dáwà ni. àdúrà táwọn máa ṣe fún yín ni pé àbò tàná ti ń bẹ tó fi wá dòní. iye ọ̀tá tí ń bẹ ń gbà náà. iye ọ̀tá tí ń bẹ ń gbà náà. ó bá jẹ́ pé 50 ni wọ́n. ó yẹ pé 50 ni wọ́n. wọ́n ti di 1000 lónìí. ti di 1000 lénìí. ọba tí ń gbóyin borí látàná máa gbé yín borí. máa gbé yín borí sí. ọlá àbáwá Sheikh Adam. ọlá Muhammadu Rasulullah. ọlá sallallahu alayhi wa sallam. ọlá sallallahu alayhi wa sallam. bá a ti tọrọ fún yín yìí. la tọrọ fún baba Sheikh Dawud. baba Sheikh Dawud a tọrọ bẹ́ẹ̀ fáwọn náà. torí pé àwa tá à ń jọ máa kéwu yín. ogun tí àwa ń ṣàdúrà. à ń ṣàdúrà o tí ì ṣàdúrà kékeré. Ọlọ́run dákun pé Ọlọ́run dákun sáà dákun ṣàánú fún wa o dákun má da má fi ẹ̀rín wa sọ́ta lẹ́nu má fẹ́ ẹ̀rín wa sọ́ta lẹ́nu Ọlọ́run sì gbàdúrà náà wa baba Sheikh Dawud náà àtúntọrọ ọ̀pọ̀lọpọ̀ ìṣọ́ àti ààbò àtàánú Ọlọ́run Ọlọ́run ṣàlékún ẹ̀ fáwọn náà. ọlá Muhammadu Rasulullah ọlá sallallahu ọjọ́ tí irú ẹ̀ bá ti ń wá Ọlọ́run jẹ́ a máa ríra wa gbọ́yé. tí irú ẹ̀ bá ti ń ṣẹlẹ̀. bá a bá ti ń ríra wa gbọ́yé. ẹni tí ó bá pé òun tún wí nǹkan kan lẹ́yìn ni. kàlámù táfì. kàmpé lẹ́yìn gbónú náà ni wọ́n máa jẹun. Ọlọ́run má da inú ilé náà rú. Albarkola Muhammadu Rasulullah. Ọlá sallallahu alayhi wa sallam. Ọlá Muhammadu Rasulullah. Àbò tá a tọrọ yìí. a ṣe àyà